Inú àìríjẹ àìrímu inú rẹ̀ ni mo ti bí àkọ́bí mi àti àbúrò rẹ̀. Èmi kọ́ ló sọ bẹ́ẹ̀, Ìyábọ̀ Òjó ló sọ bẹ́ẹ̀. Kí nìdí tí arábìnrin yìí tí ó fi sọkún ní orí íńtánẹ́ẹ̀tì? Ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí a lè máa sọ gbogbo bí ọ̀rọ̀ náà ṣe rí, kí a lè máa sọ fún yín lórí ètò wa níbí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú déédéé wò yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn wa dá lórí arábìnrin tí a ń pè ní Ìyábọ̀ Òjó tí ó ti sọ̀rọ̀ ní orí íńtánẹ́ẹ̀tì tí ó tún hùwà ẹkún mu bí gàrí níbẹ̀. Arábìnrin sọ̀rọ̀ ẹkún jáde lójú rẹ̀. Ó sọ̀rọ̀ wípé inú àìríjẹ àìrímu lòun ti bí àkọ́bí òun pẹ̀lú àbúrò rẹ̀. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní ọkọ òun sọ wípé òun kàn fẹ́ ẹ ni nítorí wípé ó ti ní oyún fún òun. Ó nídìí tí òun fi fẹ́ ẹ nígbà yẹn lọ́hùn nìyẹn. Arábìnrin yìí ó tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ níbí ó ṣe ń sun ẹkún. Bó ṣe ń sun ẹkún ló ṣe ń sọ̀rọ̀. Arábìnrin ọ̀hún ó ní lóòótọ́ lódodo ó ní nǹkan ò rọ́gbọ́ fún àwọn nígbà yẹn lọ́hùn. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé ó ní òun ti dáríjì ọkọ òun tí ó fi òun sílẹ̀ nígbà yẹn lọ́hùn. Òun ti dáríjì, òun náà di believe wípé arákùnrin ọ̀hún ó ti move on gẹ́gẹ́ bí òun náà ṣe ti move on nínú ọ̀rọ̀ náà. Àwọn arábìnrin yìí ó tún tẹ̀síwájú wípé ó ní òun ti rí wípé àwọn ọmọ òun wọ́n ti yanjú báyìí. Ó ní kò sí nǹkan kan tó tún bà wọ́n lẹ́rù mọ́. Ó fi pẹ̀lú rẹ̀ wípé ó ní kí ẹ̀yin fáǹsì òun kí ẹ máa gbàdúrà fún àwọn ọmọ òun fún òun torí wípé àwọn ni ẹ̀yìn ọ̀la òun. Ẹ̀yin èèyàn wa, àwọn ọ̀rọ̀ tí Ìyábọ̀ Òjó tí ó sọ nìyí. Ẹ jọ̀wọ́ nǹkan tí ẹ bá lérò ẹ tẹ̀ sí comment section. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ire lójú wọ́ màrí ó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.